ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá gbọ́ o. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá gbọ́ o. Ṣé mo sọ fún yín wípé àṣírí ò ní yé tú? Bí justice for Mohbad bó ṣe ń dìpù sí, bẹ́ẹ̀ ni àṣírí ṣe ń tú. Bó ṣe ń dìpù sí, bẹ́ẹ̀ ni àṣírí ṣe ń tú. Ẹ wá gbọ́ àṣírí ìyá Mohbad. Ẹ wá gbọ́ àṣírí ìyá Mohbad. Abájọ tí ò ṣe fẹ́ kárí justice fún ọmọ ẹ̀. No wonder. No wonder. Báwo lèèyàn ṣe máa hurú àbẹ́ yẹn tó máa jẹ́ ká rí justice fún ọmọ? Ṣẹ́ẹ̀kì mọ̀ pé mo sọ fún yín, mo lé mi ò gbà ti ya Mohbad. Ìwà tí ya Mohbad ti hù láti bẹ̀rẹ̀, ó ti fi hàn pé kò kí ń ṣe abiyamọ gidi. Ẹ̀kọ́ ti wá fojú múmu hàn báyìí. Ẹ̀kọ́ ti fojú múmu hàn. Àṣé ya Mohbad ń gbowó lọ́wọ́ Wùnmí. Àṣé ó ń gbowó lọ́wọ́ Wùnmí. No wonder tí ò ṣe fẹ́ justice fọmọ ẹ̀. Ẹgbẹ́ òwe tí yóò bá sọ ni, wọ́n lẹ́ni tó bá ti jẹ dòdò kò lè sọ òdodo. Ẹnu yìí tó bá ti lè jẹ dòdò kò ní sọ òdodo. But my question is, èló ni Wùnmí fẹ́ fún ìyá Mohbad tó fẹ́ tó ẹ̀mí Mohbad, tó fẹ́ tó nǹkan tí Mohbad máa ṣe fún ẹ tó bá ṣì wà láyé? Èló ni Wùnmí fẹ́ gbé fún ẹ tí Mohbad ò lè gbé ju bẹ́ẹ̀ lọ fún ẹ tó bá ṣì wà láyé? Ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ béèrè question yìí lọ́wọ́ ara wa. Torí nígbà tí mo wo fídíò yẹn tí mo gbọ́, in fact ó ṣe mí ní kàyéfì. Mi ò mọ bí àwọn èèyàn ṣe máa ń ronú gbà mí. Mi ò mọ báwọn èèyàn ṣe máa ń bìyè fún gbà mí. But to me, ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ ya Mohbad ó sì lọ́wọ́ kan nú, ó sì ní ọwọ́ kan nínú. Because báwo ló ṣe máa wò pé ọmọ ológo tó bí, ọmọ ológo tó dẹ̀ ti fojú ara ẹ rí ògo yẹn, tó ti fojú ara ẹ rí tógo yẹn ti ń bùmù fún ẹ, ọmọ tó gbélẹ̀ fún almost 10 years, ọmọ yẹn wà ní 10 years, òun ló ti gbé sílẹ̀ tó ti lọ. Ọmọ yẹn ò dé wá wo gbogbo nǹkan tó ṣe fóun. Ìgbà tó gu ọmọdé yìí bẹ̀rẹ̀ sí ní bú jáde, ọmọdé yìí dẹ̀ tún fà ìmọ́ra ẹ̀ padà, ó tún mú ẹ mọ́ra. Ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ọmọdé yìí. Tó bá sọ pé kí òbí jèrè ọmọ, ó ti bẹ̀rẹ̀ sí ní jèrè ọmọdé yìí. Ok, èló wá ni Wùnmí ò bá fẹ́ gbé fún ẹ àbí ni kò bá gbé fún ẹ tó máa wá pàdánù ọmọ báyìí tó dẹ̀ máa wá dákẹ́ tó ní sọ kankan? Actually àti gbóríṣiríṣi oògùn náà lò fún ẹ, kìnnì kan náà lò fún ẹ. Recently ni voice note ẹ tún jáde tá a tún gbọ́ tó sọ wípé tó tẹ́tẹ́ ẹ bá mọ àwọn tá à ń dí pẹ̀lú. Now àṣírí tún ti tún sìn wípé Wùnmí tún ti gbowó fún ẹ, Wùnmí tún fún ẹ lówó. So ṣé owó yẹn ni wọ́n fi ra ẹ̀mí Mohbad lọ́wọ́ ẹ ní àbí báwo? Ìyá Mohbad, shame on you. Shame on you. Gbogbo ẹ̀yin abiyamọ gidi, gbogbo ẹ̀yin abiyamọ gidi lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, torí kò sí kékeré abiyamọ. As long tó o bá ti lè royún sínú fún oṣù 9 tó o dẹ̀ bí wẹ́rẹ́, tó o dẹ̀ ń tẹ́kẹ̀ ọmọ yẹn, tó o dẹ̀ ń káràmásìkì mọ́ ọmọ yẹn, tí ìgbésí ayé ọmọ yẹn dẹ̀ jẹ́ lógún, abiyamọ nìyẹn. No matter age, whether you are 20 years, whether you are 25 years, whether you are 35 years, as long tó o ti lè bímọ, tó o dẹ̀ káràmásìkì ọmọ yẹn, tí life ọmọ yẹn dẹ̀ jẹ́ lógún, nǹkan pé l'abiyamọ nìyẹn. Mo wá gbàládùá fún gbogbo yín, gbogbo ẹ̀yin abiyamọ gidi tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin abiyamọ gidi tẹ́ ń gbọ́ mi, gbogbo ọmọ tó tara yín jáde, lọ́kùnrin ni lóbìnrin ni, wọn ò ní pàdé irú ẹ̀yà Wùnmí. Wọn ò ní pàdé irú ẹ̀yà Wùnmí lágbára Jésù. Mo gbàládùá fún yín, wọn ò ní ṣíléyà, ọkùnrin wọn ò ní ṣayafẹ́, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni obìnrin wọn ò ní ṣọkọfẹ́. Ọkọ bíi ti Wùnmí náà wá o, ọkọ bíi ti Wùnmí náà wá o, wọ́n pọ̀ o, but mo gbàládùá fún yín, wọn ò ní ṣọkọfẹ́. Èló ni Wùnmí fẹ́ gbé fún ìyá Mohbad tó fẹ́ tó nǹkan tí Mohbad máa ṣe fún ẹ tó bá wà láyé? Ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sórí YouTube, ẹ subscribe.
bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ tẹ subscribe button kò já yín lówó kò yọ data yín kò yọ nǹkankan subscribe kan wà fún notification tí n bá ti release any information ó máa tètè notify yín ó tán kò ná yín lówó bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ tẹ subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ọwọ́ tẹ́ subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ máa subscribe sí náà bí ẹ ṣe ń wò mí tẹ́ subscribe yẹn lágbára Èdùmàrè owó lẹ máa fọwọ́ yẹn kà ẹ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ èló ni mo fẹ́ gbé fún ya Mohbad tó fẹ́ tó nǹkan tí Mohbad máa ṣe fún tó bá wà láyé ṣé torí owó ni ìyá Mohbad ṣe dákẹ́ báyìí ìbéèrè ni o ẹni olùfẹ́ mi ẹ bá mi fi ọkọ̀ yín hàn sábẹ́ comment section ṣé torí owó ni ìyá Mohbad ṣe dákẹ́ ṣé àwọn tó ń dún màrún mọ́ ni òjò sọ̀rọ̀ àbẹ́ òun fún ààrẹ ló fi Mohbad dájọ́ question ni o ẹjọ ẹni olùfẹ́ mi ẹni tó bá ní answer sí ìbéèrè yẹn ẹjọ ẹ bá mi dáhùn ẹ recently òun náà ní Karimo tún jáde tó tún tó bombshell tó tún pè wá sí àkíyèsí pé ẹ má gbàgbé nǹkan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ kí Mohbad tó jáde láyé wọ́n ti ń dọdẹ ọmọdé yìí tipẹ́tipẹ́ Karimo tún tó bombshell yẹn ó ní Mohbad gba show kan ní Kenya ní ìgbà kan kó tó di pé ó jáde láyé yẹn pé Sam Larry ló invite ẹ̀ àti Naira Marley àṣé wọ́n ti bá Wùnmí lẹ̀dí àpò pọ̀ pé kó gbé oògùn olóró sínú báàgì ẹ̀ wọ́n ní ara ṣàǹfọ̀ ọmọ yẹn ṣẹ́rí ibi tí mo ti wá gbà lóòótọ́ nìyẹn pé wòlíì ni Mohbad wòlíì Ọlọ́run ni Mohbad nínú àwọn orin ẹ̀ mo máa ń gbọ́ bọ̀ nígbà tí Karimo tó wá tó bombshell yẹn ó wá jẹ́ kó surprise mi ẹni tó fẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà kẹ́ follow mi lórí Facebook Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV kí ni nǹkan tó mọ́ fà yọ ni pé Karimo ní bí Wùnmí ṣe ń bá di ẹrù yẹn ó ní all eyes ó kàn wà lórí báàgì yẹn bí eléyìí ṣe ń sọ̀rọ̀ báàgì ilé náà tún sọ̀rọ̀ báàgì ilé náà tún sọ̀rọ̀ báàgì kí ni yẹn wá fún Mohbad ní òmìnú ó kọ́ lóminú pé wáyé tí gbogbo wọn ṣe ń wà consign pẹ̀lú báàgì tí Wùnmí bóun páàkì wọn ni ó lọ ṣẹ́ẹ̀kì báàgì yẹn kò rí nǹkan bẹ̀ bóyá Wùnmí náà ń target pé by the time tòótọ́ wa máa kú òǹlé lòun máa fi kíní yẹn síbẹ̀ wọn ní bí Mohbad ṣe ṣẹ́ẹ̀kì kò rí nǹkan bẹ́ẹ̀ ó tún gbójú ó tún lọ ń dírẹ́sì ó láfítà tó dírẹ́sì tán wọ́n bá gbé báàgì àṣé Wùnmí ti páàlì ẹ̀ sínú báàgì oògùn olóró wọ́n ní bó ṣe ń lọ on the way to airport wọ́n ló ti ra tíkẹ́ẹ̀tì ó ti ṣe everything on our way to airport ní ojú ọ̀nà arákùnrin tún sọ fún ni pé lọ tún báàgì yẹn ṣẹ́ẹ̀kì by the time tó máa lọ ṣẹ́ẹ̀kì báàgì ó bá báàgì ní ìbẹ̀ ó ní òun sọ náà ó lè wá sọ pé kí wọ́n tán padà púpọ̀ wọn lọ́mọ òun lọ lé pé plant ẹni fún eléyìí onígbà tó délé ó pe gbogbo àwọn ẹbí ó pe gbogbo wọn Wùnmí fẹ́ gbàgbọ́dé fóun o Wùnmí tó fẹ́ pa òun o kí ló ṣẹlẹ̀ ó bá explain fún wọn wọ́n ní grandma ṣé grandma bàbá ní ìdílé ìyá bí ó dàbí pé ìdílé ìyá ni wọ́n ní grandma kan bẹ̀ ìyẹn ló wá tẹkọ̀ létí bí ó ṣe wá sílé wọn nìyẹn wọ́n ní bó ṣe bèrè lọ́wọ́ Wùnmí nìyẹn pé báwo lògo lówó ṣe dénú báàgì Mohbad tí ó ń gbé lọ sí Kenya wọ́n ní Wùnmí sọ pé mi ò mọ nǹkan pa ẹ wọ́n ní Wùnmí ẹ̀rọ kan jù ní 40 kó bá ta ló pàkì ẹrù ṣe bí wọ́n ni ṣófòdè bẹ́ẹ̀ ni ká má fọ̀rọ̀ gùn wọ́n ní ìjọ ẹni ìyá ẹ lé Wùnmí kò nínú ilé tó lé jáde tẹrùtẹrù Ọlọ́run má jẹ́ ká nífẹ̀ẹ́ òfò Ọlọ́run má jẹ́ kí ìfẹ́ pa wá ṣe kúkú mọ̀ wọ́n ní ìfẹ́ ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni wọ́n ní Mohbad tún padà lọ bá Wùnmí bóyá ọbẹ̀ ni o bóyá bẹ̀rẹ̀ wọn ni o bóyá wọ́n fògùn fa ni o Olúwa o mo gbà ládùúrà fún yín ìfẹ́ tó máa pa wá Ọlọ́run ní jẹ́ ká bá wọn ní gbogbo àwọn ọmọ yín lágbára Ọlọ́run wọn ò ní nífẹ̀ẹ́ tó máa pa wọ́n lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín ò ní jì sí gbèkú ìfẹ́ ọmọ yín ò ní jì sí ọ̀fìn ìfẹ́ páńpẹ́ ìfẹ́ ò ní pa ọmọ yín mo gbà ládùúrà fún yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook mi ò fẹ́ gbà yín láyè púpọ̀ mi ò fẹ́ gbà yín lákòókò púpọ̀ mo ní kí sáré wá update yín ni n tó tún ṣẹlẹ̀ sí ya Mohbad àti information tí Karimo fún wa back before kí Mohbad tó kú ẹ ṣé gbẹ̀yìn olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ire o.